Akọ́láwọlé olóòtú ọmọ Àdábánijà mo sọ pé ńgbà mo wọ stúdíò lẹ́ẹ̀kan ọ̀pọ̀lọpọ̀ mọ́tò alápọ̀lọpọ̀ àwọn èrò aláṣọ funfun wọn pọ̀ lọ́bì wá. Mo níta lọ́wọ́ ńbẹ̀ wọ́n ní Muyideen Kasali wọ́n ní àtàwọn agbọ́jésù ní ẹjọ́ wá. Agbọ́jésù. Èé ṣe tí wọ́n pe àgẹlú pé àgẹlú wọn ẹ̀yà gbogbo kérúbù. Òkè àgẹlú ló dàbí ọjọ́ wẹ́líwẹ́lí bí èjì pọ̀jọ́ òkè òní pọ̀ òjò òní pọ̀ láì kọ́sẹ̀gbẹ́ ẹlẹ́ẹ̀lẹ́. Bóò la ṣe gbé Muyideen jáde láti inú ẹrọ̀fọ̀ tá a sọ́dọ̀lú ọmọ. Ẹ̀yin aláṣọ funfun ẹ̀mẹ́mi náà mara. Ẹ̀yin kérúbù séráfù. Ó ti gòkè àràfà wọn gàgẹ́lú náà wò. Ọ̀yà ayéjú kámẹ́rà sí Muyideen Kasali bàbá o jẹ́ káwọn èèyàn mọ̀. Jẹ́ ọba fírun ogbó pìjẹ́gì àgbọ̀n. Ẹyọ́ mẹ́ẹ̀dìdì ọ̀gá yìí ti wà ní. Mo ṣèbà Ọlọ́run ọ̀nà ìwà mímọ́. Orí ńlá tí a gbé kalẹ̀ sígbò Adéọlá ọmọ bàbá tí jẹ́ forí kangun. Iná gorí ilé fẹjú ọmọ ṣubú ọlá. Kìnìún inú ẹ̀mí ọmọ àfin ọ̀run. Àwọn bàbá ń bẹ lálẹ́ di ọ̀run níbi wọ́n gbé ń sinmi. Kábíyèsí Elédùmarè ọba gbẹ́gbágbẹ́gbá orí. Kábíyèsí ọba tó rí pé ẹ̀yìn gbogbo wa. Mo ṣèbà Olódùmarè ọba ẹ̀rù jẹ̀jẹ̀. Bàbá ìtòdó. Ńlá ọgbọ́n Olúwa tí ò ní dìtàn láéláé. Olódùmarè ọba tuntun nínú ọlá tuntun níní ẹ̀rù jẹ̀jẹ̀ ọba mi òkè ọba mi ìmọ̀ràn ọba mi ìbẹ̀rẹ̀ ọba mi ìpìlẹ̀. Báyìí náà wọ bàbá yìí. Olúwa mi ilẹ̀ mímúlẹ̀ láìlé ní kiri. Ọ̀yájú ni gbogbo ẹni anani mọ̀mọ́ rẹ lọ́wọ́ tí ń jẹ́ Jíófà ní jẹ́ bẹ́ẹ̀. Tọ́ ni Muyideen Kasali. Muyideen Kasali la bí ní ìlú Sàánú. Sàánú Jàyè. Ní má. Ó mà ṣe ó mà tó ní bẹ́ẹ̀ á tó bí mi ò sí láyé mọ́. Kí ló fọ́rin kí ló mọ́rin jáde? Lókè mọ̀ pé ń jọ wọ́n já mọ́ ọ̀rọ̀ láìlọ́rọ̀. Ọkọ̀ dáradára o. Ṣé pé orí ẹ̀yìn ò ní ẹ̀kọ́ mọ́ wáyé? Ètò tí a fẹ́ kí ayé rẹ̀ orí ètò tí ayé bá ń gbọ́ lẹ́ẹ̀ ti lọ. Ṣúgà jà. Tí a bá ní kí a rò lẹ́jọ́ ọmọ onílẹ̀ ó jàre. Àlàáfò lukọ̀ lẹ́ra. A gbọ́dọ̀ péré onílẹ̀ kó lè ta fúnni jẹ. Ṣé rí ètí mo bá wálé nìyí? Gbogbo ẹ̀ láṣọ papọ̀. Wọ́n rán mi ń sẹ́yìn. Kódà ẹgbẹ́ kìíní sójú bàbá yìí. Àwọn kìnìún Júdà ní àwọn tí wọ́n ké pàrà mọ́ ọmọ tí màá tọ̀ ara. Bàbá kí ló kọ́ yín? Orúkọ mi ni Wòlíì Gideon Olúwalé, personal assistant tí bàbá Ládùúrà Agbọ́jésù. Láti òkè Àgélú. Àtòkè Àgélú. Bàbá yìí ń kọ́. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn. Ẹ̀jẹ̀ yín òun yẹn sọ mi ní olùṣọ́ àgùntàn Òkèṣẹ́ni Àìsíkè Olúṣẹ́gun, akọ̀wé àgbà fún gbogbo ìjọ Agbọ́jésù kárí ayé. Mo fẹ́ gbọ́ díẹ̀ bó o là ní. Mo wá sí ìlú Àgélú. Ọlọ́run ló dọ̀nà wọn wá. Wọ́n ṣe ọmọ yẹn lọ́dọ̀ bàbá wa olùdásílẹ̀ sílẹ̀ Moses Olúwatóun là ṣe. Bàbá Moses Olúwatóun là ṣe. Olùdarí ẹ̀mí ló ní kí bàbá Akíntóbi Àjàyí Alífẹ́ tí mo fi tọ̀tọ̀ dárúkọ wọn orúkọ máa lọ sí ìlú Àgélú. Ọmọ ìlú wo làwọn? Ọmọ Abẹ́òkúta ni bàbá Agbọ́jésù. Kí ni ẹ wá dàgélú? Olúwa ló darí wọn sí ìlú Àgélú. Tó wọ́n wọ̀ débẹ̀ ní àbí plé. Ẹsẹ̀ ni wọ́n rìn nígbà 1933 láti ìlú Èkó ni wọ́n ti fẹsẹ̀ rìn lọ sí ìlú Àgélú. Nígbà tí wọ́n Ìṣẹ́yìn ni wọ́n kọ́ dé wọn ò mọ ibi tó ń jẹ́ Àgélú. Pẹ̀lú ìdarí sí ẹ̀mí wọ́n wá ń bèèrè ibo ló ń jẹ́ Àgélú. Ẹnìkan wá ní òun ní oko síbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Àgélú. Àwọn yẹn ló wá mú wọn lọ sí ìlú Àgélú. Oko ni wọ́n ń dábẹ̀ nígbà náà. Ló wà níbẹ̀ nígbà tí wọ́n débẹ̀. Àwọn kan ò débẹ̀ rí ẹ̀mí lọ́dọ̀ àwọn débẹ̀ rí wọn. rọ̀lẹ́ wọ́n ní wọ́n bá sọ di orí òkè tá aago ti ń lù wọ́n ní pèpèpè tó di Àgélú ṣé lóòótọ́ ni. Ẹ̀mí sí Ọlọ́run àmì Ọlọ́run ló ti wà níbẹ̀. Wọ́n léèyàn ò ní gorí òkè nǹkan ẹranko burúkú ọmọ fàyà àwọn ẹranko bá dà yò wọ́n ní wọ́n fò ń tọ̀ ń ya ni. Àwọn oríṣiríṣi ẹranko ló wà lọ́wọ́. Nígbà yẹn ṣe mọ̀ pé àwa kéré wọn ò tí ì bí àwa. Láti tí là ń sọ nípa yìí. Àwọn ẹranko ńláńlá ni wọ́n láwọn ń bá pàdé. Nínú bẹ̀ ṣùgbọ́n orúkọ Olúwa
sáwọn gbé balọ̀ nígbà wọn ó gòkè yẹn. torí ẹ̀ mo sọ pé orúkọ Olúwa nígbà tí wọ́n kó lágẹ̀lú yẹn tí wọ́n dé àgẹ̀lú tí wọ́n rí pé ahéré ni Olúwa wa kọ sí wọn pé kí wọ́n lọ ìlú Ṣakí. nígbà tó dé ìlú Ṣakí níbẹ̀ wọ́n ti bá àwọn bàbá tí wọ́n pàdé. bàbá yín gan. wọ́n bá Abọ́dúnrìn pàdé bàbá Abọ́dúnrìn. nígbà tó kú Abọ́dúnrin bá bàbá Afúdúgbìn pàdé. wọ́n bá bàbá tèmi pàdé tí í ṣe Emmanuel Olúwalé. kábíyèsí. tiwọn. lẹ́yìn ìgbà tí bàbá Akíntóbi lọ tán 1964 tí wọ́n kú ni bàbá tèmi tí í ṣe Emmanuel Olúwalé jẹ́ bàbá aládùúrà. wọ́n kankan pa bàbá Akíntóbi tẹ́ ẹ sọ yìí ǹjẹ́ bàbá yìí lè tàn mọ́lẹ̀ sí i wọ́n ní wọ́n kú nígbà kan wọ́n ní ẹ tún wá paradà gbọ́rí nínú ìtàn pé ẹnìkan kú ó tún wá padà wá bó lọ jẹ́ bàbá yìí. bí wọ́n ṣe wí yẹn bó ṣe jẹ́ nìyẹn àkókò tí bàbá padà wá. ẹ bá wa yín ohun yín òkè o. àkókò tí bàbá padà wá. ẹ mọ bá wa ṣe programu yìí. ó jẹ́ àkókò tí bàbá wí pé àwọn kùdìẹ̀kudiẹ ń ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ táwọn ṣe. nígbà tí wọ́n sì kú bàbá wa kan ti wá síbí yìí lórí rédíò program bí tí wọ́n ti ṣàlàyé bí nígbà wọn ó sìnkú wọn. nígbà tí wọ́n di wípé wọ́n wà ní inú pósí tó di pé wọ́n ó sìnkú wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí kọrin ẹ̀mí wọ́n rí wípé pósí fọ́ wọ́n sì rí wípé afẹ́fẹ́ kọjá lọ aṣọ tó wọ́n kó síbẹ̀ òun ni wọ́n sin níbi tá à ń pè nílé àánú dòní ṣùgbọ́n bàbá yẹn ṣe wá gẹ́gẹ́ bí ọmọdé láti wá ṣe àtúnṣe láti bá wọn sọ̀rọ̀ wípé wọn ò ṣe àwọn ojúṣe tó wípé Jésù Kristi nìkan náà lúwa wọ́n má fi ọ̀jẹ̀ pé òjò tàbí. ọ̀dọ̀ Jésù kọ́ tí olùbù yòókù ohun Jésù ni àbí. nínú ìtàn táwa gbọ́ òun ni wípé bàbá Samuel bàbá Samuel Alfred Akíntóbi tí wọ́n ṣe ọmọ ẹ̀yìn lẹ́yìn Mósè Orímọládé wọ́n ní wọ́n bá àwọn rẹ́ tí wọ́n bá wọn ṣiṣẹ́ yìí lẹ́kọ̀ọ́ nígbà náà ìpè dún lára wọn ò lọ síbi iṣẹ́ lábẹ́ àwọn òyìnbó tó ń ṣiṣẹ́ bí iṣẹ́ kíkà bàbá òun gbọ́ ti Jésù mi ò gbọ́ ti fún wọn ní gbọ́ Jésù yẹn fi hàn wípé wọ́n gba iṣẹ́ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Jésù wọn ò bá òyìnbó rélùwé bí wọ́n ṣe kúrò ní rélùwé nù. bẹ́ẹ̀ bí wọ́n ṣe kúrò ń bẹ nìyẹn. bàbá Muyideen Kàsálí bá wá lónìí gan-an lórí òkè Àgẹ̀lú lọ́dọọdún ni a máa kílẹ̀ máa rí mú bẹ́ẹ̀. ẹ mọ̀ sí mi abata àátọ̀ ni tí abata tí a ò bá tọ́ ẹran onídàá ntí àbá sì fẹ́ kó bàjẹ́ oníbà àti ṣe. mo jọ Àgẹ̀lú ní 2015 ìtàn tó gùn tá a wà áyè sọ ni. àtìgbà tí mo sì ti darapọ̀ ni mo ti rí i pé 2017 ni mo di Ògo Agbọ́jésù. Ògo Agbọ́jésù ń pè túmọ̀ ẹ̀. ó dàbí ajínrere àgbà bíi ṣe àwọn pé evangelist àwọn kan lo general evangelist àwọn kan so Ògo Agbọ́jésù òun ni ọmọ tán òkú fún àwọn káàkiri ayé now bí ó ti wá rí lọ́dún yìí tó ṣe pé òbítíbitì èrò ló máa ń gbọ́ Àgẹ̀lú lọ́dọọdún àwa náà sì wá mọ èyí tó bẹ́ wọnú ayé gìjà tààrò tẹ́lẹ̀. nígbà tí wọlé oyin lẹ lò jánu tí wà mo ní àti ẹ̀dójú àdátáyé máa dá Kẹ́hìndé mọ́ ẹ̀ ń sọ lẹ̀. ibi kòróbá nǹkan dẹnu. kábíyèsí. bí a sì ṣe mọ̀ wípé ẹni bá gbé ìyìn rere dání òfin orílẹ̀-èdè rẹ̀ ni ó bọ̀wọ̀ fún. bẹ́ẹ̀ni wípé orí náà kí oníkúlùkù kó forí balẹ̀ fún àwọn aláṣẹ. now àwa wò pé tí a bá ní kí àwọn èèyàn máa bọ̀ bá a ti lọ́dọọdún ta la mọ ẹni tí kòró ti kó sílà kọ́mọ̀ wá pé ibi ìfarakínra a wà fi pọ̀ lùpì lásìwá òkè lọ́dún yìí o kò ní í sí àpapọ̀ bí a ti máa rọ́ gorí gírígírígírí kò ní í sí. ẹ̀yin náà fọ ẹ̀rọ Saudi náà ní ká
èèyàn kálukó gbélé rẹ̀ wọ̀ ní. Nàìjíríà sì jẹ́ lọ́sọ̀rọ̀ náà wí bẹ́ẹ̀. now tó bá ti wá rí bẹ́ẹ̀ yẹn ìlú nìṣèlú eégún ní gbowó ibodè níbì kan. now àwa òkè tó bá rí bẹ́ẹ̀ yẹn tá a bá kàn déédéé sọ pé ẹ má wá tá a bá lọ sí orí ètò tí ayé ń gbọ́ àwọn kan lè mọ̀mọ̀. wọ́n sì tún wá. wọ́n sì tún wá ìkan. sì fẹ́ dà àwọn èèyàn láàmú. àfẹ́ dà wọ́n láàmú ẹni. èkejì ìjà àpàkíyèlè ó ní àpàkíyèlè ń gbè. tá a bá sọ wípé tíjọ ìjọba sọ pé ká mọ́ ní farakínra ká fúnra wa ní gáàpù bá a ṣe jókòó nítorí ìlera wa ni. àwa ni ó kẹ́ o láti kó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba àpapọ̀ lọ́wọ́ a gbọ́dọ̀ tẹ̀lé òfin. ìṣẹ́jú méjì ló kù láàánú o. orí ìkànnì ayélujára ó ní wọ́n ti wá darapọ̀ mọ́ wa ní ọdún yìí. lórí ìkànnì ayélujára Planet of Edidi Testimonies máa wà ń bẹ̀. ó dé ní. bá ń dákọ̀ kínní kan ní Alfred Ajayi Akintobi. ó di méjì. and lágbára Ọlọ́run lágbára Olódùmarè à ń ti ń rawọ́ ẹ̀bẹ̀ sáláàjì náà pé kí a rí ojú rere gbà lọ́dọ̀ wọn. níta ẹ bá fẹ́ à ṣe. kí Kọ́lá Olóòtú láìfù náà. ẹ bá ti fẹ́ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run ó jò ó rí bẹ́ẹ̀. sáyẹn ẹni Kọ́lá Olóòtú. so ìyẹn la ṣe wá rọ gbogbo èèyàn wípé ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jókòó sílé kẹ́ ẹ máa ṣe àmì àdúrà tí àwọn bàbá wa ó gbà ní ọdún yìí kí ẹnikẹ́ni ó má ṣe dára rẹ̀ láàmú wípé òun bọ́lá. ọjọ́ wo ni ó wàá bẹ̀rẹ̀ ti láìfù yẹn tí wọ́n bá ọjọ́ Friday Saturday Sunday. aago mélòó. ẹ jẹ́ kí n sọ báyìí nítorí pé àwọn tí wọ́n ní ètò àwọn ọmọ jókòó. aago mélòó ni ọmọ bẹ̀rẹ̀ láìfù. ní ọjọ́ Friday 24 a máa bẹ̀rẹ̀ láìfù yẹn lóru ní 12 a.m. to 3 a.m. níjọ́ Saturday a máa bẹ̀rẹ̀ láìfù yẹn lórí òkè láago kan sí aago mẹ́ta. good. then ní ọjọ́ kẹta tí ṣe 26 yẹn náà máa bẹ̀rẹ̀ láago méjìlá sí aago mẹ́ta. Ọlọ́run ṣeun. bá bí ni àwọn orí òkè pọ̀ lọ tá a fẹ́ rú ẹ̀ rí ṣùgbọ́n òkè àgélú ọ̀yàtọ̀ wọ́n ní ẹgbọ́ wọ́n ní èèyàn kan lè ṣàdédé scout ló òkè àgélú wọ́n ní oyin ní ọ̀tá ń tọ̀ ń pa ṣé lóòótọ́ ni wọ́n ní tí àwọn àgbààgbà ọba léèdè èèyàn kẹ́nìkan wá pé mọ̀jẹ̀ yóò tán máa fẹ́ bẹ́ẹ̀ lọ òkè àgélú o wọ́n ní wọ́n kọjá ntọ́mọ kéé máa pé mo sáré gùn mọ̀jẹ̀ búrẹ́dì yóò máa fẹ́ lọ gorí òkè ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. àwọn ọ̀gá mi ni ń bá jẹ́ kí wọ́n dáhùn bẹ̀ yẹn ṣùgbọ́n ṣe rí nǹkan pè ní ìpè èdìdí ni májẹ̀mú sí ni pẹ̀lú. tí wọ́n ń pè ní ìgbọràn ni pé tán bá ti ní ẹ má ṣáájú níbì kan. ìṣẹ́jú kan ló kù tá a ẹ má ṣáájú torí ẹ̀ náà ní àwọn àgbà màtọ̀sẹ̀ ló lọ́yọ̀ àwọn àgbàlagbà wa àwọn aṣíwájú wa ni mò ń sá. wọ́n mọ̀ pé sí lẹ́ni. 08024241373 24241373 pa 00 231 63 567. That's anyone here to collect. 080 231 63 567. Secretary 08024555395. adúgbò ẹ̀pẹ́ òkun àwọn tí wọ́n ní àsìkò dé tí wọ́n rà á àrà láyọ̀ àpàdé rẹ̀ ìpàdé wa dorí òkè àdìyẹlú àmọ́ wò live and direct audience tẹ́ gan ọkọ̀ jẹ́ èrò tó lè gun àgẹ̀lú nígbà mílíọ̀nù èèyàn bá ń wò lẹ́ẹ̀kan náà adúpẹ́ ẹ̀pẹ́ òkun àwa náà.